Ẹ̀kálẹ́ ìròyìn lẹ́kùnrin la mú wá sí ojú wòrán láti lè ṣe Nta Ijebu Ode Iroyin olórúkọ oníròyìn ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Orílẹ̀-èdè Nàìjíríà ti ń pa àlàfo ààbò ayélujára rẹ̀ mọ́ pẹ̀lú ìfilọ́lẹ̀ ìpàdé kan lábẹ́ ẹgbẹ́ ààbò ayélujára orílẹ̀-èdè yìí tí ó wà lábẹ́ ọ́fíìsì olùdámọ̀ràn fún ètò ààbò ìjọba àpapọ̀ eléyìí tó ní ètò láti fi ohun èlò fún àwọn amòye iléeṣẹ́ nípa bí wọ́n ṣe lè dáàbòbo àwọn ìròyìn tó jẹ mọ́ ààbò ní àpapọ̀ orílẹ̀-èdè yìí. Iléeṣẹ́ tó ń bójútó ìwọlé àti ìjáde àwọn arìnrìn-àjò sílẹ̀ òkèèrè ní orílẹ̀-èdè yìí ti kéde pé àfikún iye owó tí wọ́n yóò máa gba ìwé ìrìnnà orílẹ̀-èdè yìí sílẹ̀ òkèèrè bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2025 yìí. Àtẹ̀jáde láti ọ̀dọ̀ alukoro iléeṣẹ́ náà Akínsọ́lá Akínlábí kéde pé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà ní ìwé ìrìnnà olójú ewé 22 tó jẹ́ ọlọ́dún 5 nígbà tí olójú ewé 64 tó jẹ́ ọlọ́dún 10 yóò jẹ́ ẹgbẹ̀rún lọ́nà 200 náírà. Àtẹ̀jáde náà fi kún pé iye tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó ń gbé lókè òkun yóò máa gba ìwé ìrìnnà olójú ewé 22 tó wà fún ọdún 5 kò yí padà kúrò ní $150 tó wà tẹ́lẹ̀ àti $210 fún ìwé ìrìnnà olójú ewé 64 tó wà fún ọdún 10 gbáko. Àwọn ẹgbẹ́ ẹ̀ṣọ́ ààbò ojú pópó àti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ilẹ̀ Nàìjíríà ti bẹ̀rẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ láti ṣe àgbékalẹ̀ ẹ̀kọ́ ààbò lórí ojú pópó ní ilé ẹ̀kọ́ gíga gẹ́gẹ́ bí ẹ̀kọ́ kan tó jẹ́ kókó ní gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè yìí. Àfojúsùn wọn ni láti mú ìmúlòyè àti ìtọ́nisọ́nà tó péye lórí ẹ̀kọ́ ààbò ojú pópó ń pọ̀ sí láàrin àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ Nàìjíríà. Ìpinnu yìí jẹ́ apá kan nínú ohun tí dá lórí ìgbà tí àwọn aṣáájú ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ṣe àbẹ̀wò àlejò sí ọ́fíìsì àwọn olùdarí ẹ̀ṣọ́ ààbò ojú pópó ní ìlú Àbújá. Oyèyẹmí Àjàyí ló jábọ̀ ìròyìn náà. Àjọ tó ń rí sí ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà ti pèpè fún ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ lórí ìlànà ìdìbò láti lè mú kí ìforúkọsílẹ̀ àwọn olùdìbò tó yẹ kó rọrùn àti pé kí wọ́n lè ṣàfikún orúkọ wọn ní àkókò tó yẹ nínú ìforúkọsílẹ̀ olùdìbò tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ìpàdé yìí wáyé ní ọ́fíìsì àjọ náà tó wà ní ìlú Ìjẹ̀bú Òde níbi tí wọ́n ti ń ṣe ìkìlọ̀ àkíyèsí fún gbogbo ènìyàn nípa ètò ìforúkọsílẹ̀ yìí. Akọ̀ròyìn wa Anthony Gadun jábọ̀ ìròyìn pé káàdì ìdìbò alálòpẹ́ tó lé ní 14,000 sì wà ní ọwọ́ àjọ náà tí kò tíì sí ẹnikẹ́ni tó gbà á. Ìròyìn wa fún ti àṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Adétóyè Adébíyàn olórúkọ oníròyìn títí dọ̀la ó dàbọ̀.